ọpẹ́ o àwọn tọkọtaya tí wọ́n wà lákàtà àwọn ajínigbé ti gba ìtúsílẹ̀ lẹ́yìn táwọn ọmọ ogun àtàwọn fijilantè borí àwọn agbésùmọ̀mí nínú ìgbìyànjú takuntakun àti àṣeyọrí ńláǹlà èyí tí àwọn ọmọ ogun àti àwọn fijilantè ṣe tako àwọn agbésùmọ̀mí ṣe ni ìròyìn ti fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí o wípé àwọn ènìyàn tí wọ́n kù lákàtà àwọn ajínigbé ni wọ́n ti gba ìtúsílẹ̀ báyìí. Ìròyìn sọ di mímọ̀ wípé àwọn ènìyàn ọ̀hún ni wọ́n wà lára àwọn tí àwọn ajínigbé náà tí wọ́n jí gbé ní abúlé Ẹ̀fàgì tó wà níjọba ìbílẹ̀ Ẹ̀dù ìpínlẹ̀ Kwara. Alhaji Ndako Ẹ̀fàgì ẹni tó jẹ́ ọkọ òun ni wọ́n tú sílẹ̀ ní òwúrọ̀ kùtù ọjọ́ Ẹtì Friday ọjọ́ 10 oṣù kẹwàá ọdún 2025 yìí nínú iṣẹ́ ààbò alájọṣepọ̀ èyí tó wáyé láàrin àwọn ọmọ ogun àti àwọn ikọ̀ fìjìláńtẹ́ eléyìí tí wọ́n fi òpin sí rògbòdìyàn ìjínigbé ìpànìyàn àti ìṣàkọlù sí ni èyí tó ń wáyé ní abúlé náà tí wọ́n sọ wípé ṣe ni èyí bẹ̀rẹ̀ ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́bọ̀ Thursday ọjọ́ 9 oṣù kẹwàá ọdún 2025 iṣẹ́ àṣeyọrí eléyìí tí wọ́n ṣe láti dóòlà Alhaji Ẹ̀fàgì ti túmọ̀ sí wípé òun àti aya rẹ̀ yẹn Nama Ẹ̀fàgì òun ni wọ́n ti tú sílẹ̀ báyìí tí wọ́n sì tú wọn sílẹ̀ láyọ̀ àti àlàáfíà kúrò lákàtà àwọn agbésùmọ̀mí ọ̀hún. Aya rẹ̀ Nama ni wọ́n sọ wípé wọ́n ti dóòlà òun láti òwúrọ̀ kùtùkùtù ọjọ́bọ̀ Thursday gbàtọwọ́ àwọn ọmọ ogun lẹ́yìn tí wọ́n yàn wọ́n sí agbègbè náà. Àwọn tọkọtaya náà eléyìí tí àwọn ènìyàn lábúlé ọ̀hún tí wọ́n dárúkọ gẹ́gẹ́ bí Alhaji Ndako Ẹ̀fàgì àti Nama Ẹ̀fàgì òun ni wọ́n jí gbé nìkan bí aago 1 sí aago 2 òru nígbà tí àwọn agbébọnjà adìyàmúra ogun ọ̀hún tí wọ́n yabo abúlé náà eléyìí tó wà ní ìlú Láfíàgì tí wọ́n sì bẹ̀rẹ̀ sí rọ̀jò ọta ìbọn. Ibẹ̀ ni òṣìṣẹ́ fìjìláńtẹ́ kan ti fi ara pa ẹni tí ó jẹ́ ọkọ náà ni wọ́n sọ pé òun náà ti gba ìtúsílẹ̀ báyìí o tí àwọn ọmọ ogun àti àwọn fìjìláńtẹ́ sì ti dóòlà rẹ̀. Nígbà tí ìròyìn tẹ̀sí iwájú ẹnìkan eléyìí tó jẹ́ olùgbé agbègbè náà wá sọ wípé àṣeyọrí eléyìí tí wọ́n ṣe yìí tún ti ṣe àfikún ìfọ̀kànbalẹ̀ àwọn ènìyàn ní agbègbè ọ̀hún lórí ipa ribiribi eléyìí tí àwọn elétò ààbò náà ń kó àti wípé ó tún fi àrídájú múlẹ̀ wípé ṣe ni abúlé ọ̀hún ti ń bọ́ lọ́wọ́ rògbòdìyàn. Iṣẹ́ àṣeyọrí eléyìí tí wọ́n ṣe láti dóòlà àwọn ènìyàn náà eléyìí tí wọ́n sọ wípé ó ti ń lọ takuntakun láti òwúrọ̀ ọjọ́bọ̀ títí tó fi di òwúrọ̀ ọjọ́ Ẹtì Friday tó sì ń tẹ̀sí iwájú ni wọ́n sọ wípé ṣe ni ó ti tún lékún ìgbẹ́kẹ̀lé àwọn ènìyàn tí wọ́n sì sọ wípé ìgbìyànjú àwọn elétò ààbò yìí ti ń ṣe àfikún ìdúnkòkò mọ́ àwọn oníwà ìjínigbé àwọn agbésùmọ̀mí láwọn inú igbó ní abúlé náà. Bákan náà ó ní ìròyìn tẹ̀sí iwájú wípé ìgbìyànjú takuntakun eléyìí tí àwọn elétò ààbò tí wọ́n kò yìí ní àwọn ènìyàn ní Ẹ̀fàgì àti àpapọ̀ ìlú Láfíàgì ni wọ́n ti ń gbóṣùbà ràǹbàdẹ̀ fún o tí wọ́n sì sọ wípé eléyìí ti ń fi àwọn lọ́kàn balẹ̀ wípé ètò ààbò tó dára ti ń padà nǹkan sì ti ń dúró re ní ẹkùn ọ̀hún. Ìròyìn eléyìí tí àrígbọ́ yìí òun ló jẹ́ ìjábọ̀ ìròyìn lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó wáyé lásìkò tí àwọn agbésùmọ̀mí ọ̀hún ṣe àkọlù sí abúlé Ẹ̀fàgì lórí ìwé ìròyìn TV Láfíàgì ó ní àtìríkà sétí. Kàsà ó mà ṣe aláboyún gbẹ̀mí mì ènìyàn 4 farapa yánnayànna níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojú pópó tó wáyé nípínlẹ̀ Ògùn. Níṣe ni aláboyún kan ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra báyìí ẹni ọ̀hún ní ìròyìn kò tí ì fi ìdí orúkọ rẹ̀ múlẹ̀ o títí tí a fi ṣe àkójọ ìròyìn yìí. Bákan náà ni àwọn ènìyàn 4 mìíràn tó fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojú pópó tó wáyé láàrin ọkọ̀ abánikẹ́rù kan èyí tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọ̀nà Àkárìgbò níjọba ìbílẹ̀ Ṣàgámù ìpínlẹ̀ Ògùn. Ìṣẹ̀lẹ̀ yìí ló ń wáyé lẹ́yìn nǹkan bíi ọjọ́ 3 tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojú pópó ṣẹlẹ̀ ní àdójúkọ Redemption Camp
ní ọ̀nà òpópó márosẹ̀ Èkó sí Ìbàdàn níbi tí ènìyàn kan náà ti gbèkúrú jẹ níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí àwọn mẹ́rin míì sì tún fi ara pa pẹ̀lú. Ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 9 oṣù kẹwàá ọdún 2025 yìí ni ẹnìkan eléyìí tó pe orúkọ ara rẹ̀ ní John Ọlákúnlé tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé nìkan bíi aago 9 òwúrọ̀ ní àdójúkọ ilé ìkówópamọ́ kan eléyìí tó wà ní agbègbè ọ̀hún. Ọlákúnlé ṣe àlàyé wípé ọkọ̀ abánikẹ́rù kan òun ló sọ ìjánu rẹ̀ nù tí ó sì yíwọ́ kúrò ní ojú ọ̀nà tiẹ̀ tí ó lọ sí ojú ọ̀nà mìíràn tó lọ rọ́lu kẹ̀kẹ́ márúwá àti ọkọ̀ tó ń bọ̀. Ó ní wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó wáyé ní ìgbà tí ẹni tó wa ọkọ̀ náà tó sọ ìjánu rẹ̀ nù tó sì wá jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ náà ló ṣe okùnfà bí obìnrin aláboyún kan tó ń wà nínú kẹ̀kẹ́ márúwá ọ̀hún tí ó ṣe gbẹ́mìí mì. Bákan náà ló sọ wípé àwọn mẹ́rin mìíràn fi ara pa lónírúurú tó sì jẹ́ wípé àwọn ènìyàn lágbègbè ọ̀hún ni wọ́n yára gbé àwọn tí ó fara pa dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn nígbà tí wọ́n kàn sí láti fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ní ìpínlẹ̀ Ògùn Babátúndé Akínbíyì ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Ó sì ní wípé lótìítọ́ ni obìnrin àgbàlagbà olóyún kan ló fi ara pa ló gbẹ́mìí mì níbi ìṣẹ̀lẹ̀ náà tí àwọn mẹ́rin míì tí wọ́n sì fi ara pa. Kò ṣàjẹ́ kí ó di mímọ̀ wípé wọ́n ti gbé òkú obìnrin tó gbẹ́mìí mì ọ̀hún lọ sí ààyè ìgbé òkú pamọ́ sí tí àwọn mẹ́rin tó kù tí wọ́n fi ara pa sì ti gba ìtọ́jú ní ilé ìwòsàn ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n wà. Bákan náà ni ó nàka ìkìlọ̀ wípé kí àwọn ọlọ́kọ̀ máa ṣe àyẹ̀wò ọkọ̀ wọn dáradára àti wípé kí wọ́n ṣọ́ra fún eré àsápajúdé èyí tí ó ṣe okùnfà bí awakọ̀ tó kó ẹrù bámbám sínú ọkọ̀ náà ṣe sọ ìjánu rẹ̀ nù. Ìròyìn tẹ̀síwájú wípé ṣe ni ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojú pópó ló ti ń wáyé tó sì ń wọ́pọ̀ ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ìròyìn ṣe rán ni létí wípé ní oṣù kẹjọ ọdún 2024 ó ní irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wáyé nígbà tí ọkọ̀ akẹ́rù ńlá tí ó gba àwọn ènìyàn 5 tó sì sọ wọ́n di èrò ọ̀run lọ́nà òpópónà márosẹ̀ Ìjẹ̀bú-Òde sí Benin lẹ́yìn tí ìjánu rẹ̀ tí ó sọnù. Bákan náà ni ìròyìn rán ni létí ìṣẹ̀lẹ̀ èyí tí ó wáyé ní ọjọ́ Ẹtì eléyìí tí ó jẹ́ wípé ibẹ̀ ní ènìyàn 5 tí ṣe kòńgẹ́ ọlọ́jọ́ wọn látàrí ọkọ̀ ńlá eléyìí tí ó gba àwọn ènìyàn náà ní ọ̀nà òpópónà Pàpàǹlàtò mọ́ Ìlaró. Wọ́n ní wípé ṣe ni ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n ń pe àkíyèsí àwọn aláṣẹ tọ́rọ̀ kàn ó lórí ṣíṣe àmójútó ìrìnnà àwọn ènìyàn lójú pópó pàápàá jùlọ láwọn ojú òpópónà márosẹ̀ gbogbo tí ó lọ sí ìpínlẹ̀ Ògùn. Kàyéfì ńlá ọmọkùnrin yìí fipá bá ìyá bàbá rẹ̀ lò pọ̀ ó tún yín lọ́rùn pa lórí ẹ̀sùn pé àjẹ́ ni ìyá náà. Ọkùnrin oníṣẹ́ ọwọ́ kan Ahmed Toheed ní ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí ìpínlẹ̀ Ondo ti pàṣẹ wípé kó lọ máa gba atẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n títí tí ìdájọ́ yóò fi wáyé lórí rẹ̀ báyìí náà fún ẹ̀sùn fífipá bá ìyá bàbá rẹ̀ ẹni ọdún 64 Mulikat Sani lò pọ̀ tó sì tún ṣekú pa ìyá òun. Toheed ló jẹ́ oníṣẹ́ ọwọ́ kápẹ́ńtà nílùú Ọ̀rẹ́ ìjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ náà. Ẹni tí wọ́n sọ wípé ó hu ìwà ọ̀hún ní ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2025 yìí ní nǹkan bíi aago 10 alẹ́ ní Oníṣẹ́rẹ́ Street ní ìlú Ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbèfọ́ba èyí tí ó gbẹnu iléeṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ ìyẹn Augustine Omenime ó jẹ́ kí ó di mímọ̀ wípé olùjẹ́jọ́ náà òun ló fi ẹ̀sùn kan ìyá rẹ̀ wípé àjẹ́ ni ìyá náà àti wípé ìyá òun ni kò jẹ́ kí òun ti lálùyọ láti ọjọ́ yìí. Omenime jẹ́ kí ó di mímọ̀ wípé Toheed òun ló fi àwọn ẹ̀sùn náà kan ìyá òun tó sì pinnu láti yín lọ́rùn pa. Bákan náà ni ó ti kọ́kọ́ fipá bá ìyá náà lò pọ̀ kí ó tó yín lọ́rùn pa. Àwọn
ọ̀rọ̀ eléyìí tí agbèfọ́ba ọ̀hún sọ ni kò mú kí adájọ́ tẹ́wọ́ gba gbogbo àwọn ẹ̀bẹ̀ eléyìí tí Toheed tó bẹ̀ níwájú ilé-ẹjọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀sí iwájú nínú ìwé ẹ̀sùn eléyìí tó gbé Toheed wọ ilé-ẹjọ́. Òun ni wípé ní ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2025 ní nǹkan bíi aago 10 alẹ́ òun ní ìrẹ́ Ahmed Toheed ẹ̀mú ló hu ìwà láabi nípa fífi ipá bá ìyá bàbá rẹ̀ lò pọ̀ ìyẹn Mulikat Sanni tí ó jẹ́ ẹni ọdún 64 tí ó sì tún yìn ní ọrùn pa, èyí tí ó jẹ́ wípé ó lòdì sí ìwé òfin ìwà ọ̀daràn tí ó sì pè fún ìjìyà eléyìí tó tọ́ àti èyí tó yẹ ní abẹ́ ìwé òfin èyí tó kọ̀rọ̀jú sí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Ondo tọdún 2026. Látàrí bí ẹ̀ṣẹ̀ náà bí ó ṣe tóbi tó, adájọ́ kọ̀ láti gba gbogbo àwọn ẹ̀bẹ̀ Toheed tó sì ní wípé ṣe ni kí wọ́n lọ tì í mọ́ ọgbà ẹ̀wọ̀n báyìí náà títí tí ìjíròrò lọ́kan-ò-jọ̀kan yóò fi wáyé lórí ọ̀rọ̀ rẹ̀ tí ìdájọ́ yóò sì fi wáyé pẹ̀lú nígbà tí ó tẹ̀sí iwájú. Adájọ́ eléyìí tí ó gbọ́ ẹ̀sùn náà ìyẹn onídàájọ́ Ọlátẹ́jú Ọdẹ́núsì Fádèyí sọ wípé títí àsìkò yìí láti àsìkò yìí lọ kí wọ́n lọ ti Toheed mọ́ ọgbà ẹ̀wọ̀n tó sì ní wípé ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2025 yìí ni ẹjọ́ rẹ̀ yóò máa tẹ̀síwájú.